ẹ jẹ́ ká wà ara wà ní ìbàdàn àwọn ará ẹ kò lẹ́yìn mẹ́rin àwọn ará ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́. Kábíyèsí kí ni ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú kábíyèsí bàbá yìí? Èmi àti bàbá súnmọ́ra gan. Èmi ni ọba tó ń rí gbẹ̀yìn. Èmi àti wọ́n tún pa ààlà. Àjọṣepọ̀ tó dán mọ́ ó wà láàrin èmi àti bàbá. Àwa máa ń sọ̀rọ̀ dáadáa ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, èmi ni ọba tí wọ́n rí gbẹ̀yìn. Èmi nìkan náà ni ọba tí wọ́n ní àwòrán rẹ̀ nínú tó bá ti dá ààfin rí. Ó rí pé mi àti wọn ni ọba nìkan tó wà níbẹ̀ kó lè bá àmọ́ bá ṣe súnmọ́ra tó èmi àti bàbá súnmọ́ra púpọ̀ púpọ̀. Níta sọnù ńlẹ̀ Yorùbá Ọlọ́run ló lẹ̀mí òun ló sì mú bàbá wa Lámídì Adéyẹmí lọ nígbà tó wù ú ṣùgbọ́n ẹni tó gbé lọ ó pọ̀ mọ́mí náà múnú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tá a kọ́ nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n gbé lé mi lọ́wọ́ sáà ní àwọn ò ní lè ṣe o mọ́ nígbà tèmi ti ń ṣe lọ ó ti dà bẹ́ẹ̀ wọ́n rí ẹ̀yìn sílẹ̀ a sì dúpẹ́. Ẹni ẹ wà lára àwọn ọba tí wọ́n rí gbẹ̀yìn. Èmi ni ọba tí wọ́n rí gbẹ̀yìn bí n sí lára èmi lọba tí wọ́n rí gbẹ̀yìn. Kí ẹ lè sọ ọ̀kan ọ̀kan àbí méjì lára ìkan tí èèyàn àti bàbá jọ sọ. Àárín èmi àti wọn ló wà ní tèmi àti wọn jọ sọ àárín èmi ṣùgbọ́n wọ́n ní ká ṣe ilẹ̀ Yorùbá dáadáa a sì ṣe ilẹ̀ Yorùbá dáadáa bàbá tí wọ́n rẹ́yìn sílẹ̀ bàbá ṣe ilé ayé dáadáa ó sì rẹ́yìn ilé sílẹ̀ yọjà fún un. Fún gbogbo ojú tó ń wò wá Olúwo tilẹ̀ wo la ṣe bá sọ̀rọ̀ tán yìí ọ̀kan lára tó ń sọ náà ni pé wọ́n wà lára àwọn ní kábíyèsí tí bàbá wa ọba Adéyẹmí rí kẹ́yìn wọ́n sì ní ọ̀kan lára nǹkan táwọn sọ náà ni pé tí bàbá bá wọn sọ náà ni pé kí àwọn ṣe ilẹ̀ Yorùbá dáadáa. Ìlú Ọ̀yọ́ la wà níbi ètò ìsìnkú ìgbẹ̀yìn sí kábíyèsí ikú bàbá yèyé tí ó wàjà láìpẹ́ yìí. Your status of assembly, Champion SSG. This is the number one show. Chief of staff.